Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Style. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdánsá wọn ò yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Ìràwọ̀ erùpẹ̀ tá à ń pè ní Capricorn. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 22 December títí lọ fi di 19 January ẹ̀yin lẹ́ ń bẹ ní abẹ́ ìràwọ̀ yìí. Ibikíbi tẹ́ ẹ bá wà ẹ súnmọ́ bí kẹ́yìn náà wá gbọ́. Ṣé rí o nílò láti mọ irú èèyàn tó jẹ́. Ìyẹn lá lè jẹ́ kó wà full confident of yourself. And then you'll be able to know the people you could be able to interact with. Ó lè mọ àwọn tó yẹ kó súnmọ́ àtàwọn tó yẹ kó sá fún. Sátidé lọ́jọ́ tó bá ìràwọ̀ yìí mu. Àwọn ìràwọ̀ yìí wọn kì í rẹ́rìn. Wọn kì í ṣeré anyhow. Tí wọ́n bá fi ewúrẹ́ ṣe àdúrà fún ẹnikẹ́ni tó bá ń lo ìràwọ̀ yìí, onítọ̀hún yẹn yóò jìyà gbẹ̀yìn ayé rẹ̀, yóò sọ́fà gbẹ̀yìn ayé ẹ̀ torí pé kò bá ìràwọ̀ wọn mu. Ìbàjẹ́ ewúrẹ́ dúdú, ìbàjẹ́ ewúrẹ́ kú, ẹni ewúrẹ́ goat. Àwọn obìnrin tí ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí wọn ò gbọdọ̀ ṣẹ́yún. Bí wọ́n bá ṣẹ́yún ó lè fa ìrọmọbí fún wọn lẹ́yìn wá ọ̀la. Àwọn tó bẹ lábẹ́ ìràwọ̀ yìí wọ́n máa láhùn, wọ́n ní ahun. Ṣùgbọ́n tá a bá lẹ́ni tó ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí tó fẹ́ ṣoríire ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ, ẹ bá mi sọ pé kó má láhùn. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń láìkì kí wọ́n máa ṣe kiri, they love to keep secret. Tó o bá fi ẹni àṣírí sí ọwọ́ wọn kò lè bọ́ síta. Bẹ́ẹ̀ ni àwọn ìràwọ̀ yìí wọ́n láìkì kó máa ṣí tiwọn. Àwọn ìràwọ̀ yìí wọ́n dẹ̀ láìkì kó máa ṣàgbèrè. Tẹ́bárẹ́kẹ́ tó ń bẹ lábẹ́ ìràwọ̀ tó ń ṣàgbèrè àbí tó ń ṣì ti káàkiri, ọfà ti wọnú ìràwọ̀ ẹ̀. Àwọn ìràwọ̀ yìí kò sí iṣẹ́ tí wọn ò lè ṣe. Wọ́n lè ṣiṣẹ́ sójà. Iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ alágbára láà máa bẹ lábẹ́ wọn. Wo ọjọ́ tó dá pẹ̀lú ìràwọ̀ yìí láti ṣe àdúrà. Bí o fẹ́ ṣàdúrà àbí you have special things to request, ọjọ́ Sátidé ló dáa. Ìràwọ̀ erùpẹ̀ ò gbọ́dọ̀ fẹ́ ìràwọ̀ iná àti ìràwọ̀ afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ omi ló dáa fún ẹ láti fẹ́. Bẹ́ẹ̀ ni nọ́mbà mi ò yípo padà 08054353629. O lè pè, o lè WhatsApp ẹ bí ọ̀rọ̀ bá ta kókó lórí ìràwọ̀ abẹ́ ẹ̀fọ́ tútù. Wo follow wa lórí Facebook, YouTube, Instagram, TikTok. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Ní abala yìí a máa gbé yẹ̀wò ṣé ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn kí lohun tó fẹ́ ṣẹlẹ̀. Òun la fẹ́ gbé yẹ̀wò ní abala àṣírí ìràwọ̀ ti ẹ́písòdù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wò báyìí, ẹ wò báyìí, ṣé ẹ ti rí báyìí bẹ́ẹ̀ bá rí ọwọ́ mi
ẹni pé iyẹ̀pẹ̀ rèé ó yá ẹ jẹ́ kí afẹ́fẹ́ wá báyìí. Ṣé o ti rí n tá à ń sọ? Bí afẹ́fẹ́ àti erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, bí wọ́n fi gbogbo Nàìjíríà yìí kí wọ́n fi ṣe owó, tó bá máa dé àárín méjì gbogbo nǹkan ó dẹ̀ wálẹ̀ lójijì. Kí ló fà á? Ìbínú afẹ́fẹ́ ni. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ dànù tí wọn ò ní rí erùpẹ̀ mọ́. Wò ó, tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ ni, wàá mọ̀ pé ohun tá à ń sọ yìí is 100% truth. Gbogbo àwọn tó ń wo fídíò wa pátápátá wọ́n mọ̀ wípé òtítọ́ làwa ń sọ ń bí. Ọlọ́run ló sì fi rán wa. Afẹ́fẹ́ má fẹ́ erùpẹ̀ o. Bó o bá fẹ́ erùpẹ̀ kó o lówó lọ́wọ́ nísìnyí, wọ́n padà da gbogbo ohun tí wọ́n jọ kó jọ, wọ́n padà dànù ní ọ̀sán. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ yẹn dànù. Ìyẹn mì wípé àṣeyọrí. Ẹ gbọ́ ohun tí mò ń sọ. Afẹ́fẹ́ iná ni kó o lọ fẹ́. Erùpẹ̀ omi ni kó o lọ fẹ́. Wò ó, gbogbo ẹbí gbogbo yín náà lẹ nílé náà. Tí wáyà connection rán connection tó bá gbé wọnú ilé yìí, kí lè rò bó máa ṣẹlẹ̀? Ájó fíríjì, ájó freezer, ájó TV, ájó many things. Bí ayé ẹlòmíì náà ṣe jó tán náà nìyẹn. Gbọ́, positive àti negative ní wáyà ní connection tó máa ń gbé iná wọlé. Ìjọ tó bá ti di positive àti positive, a jẹ́ pé ó fẹ́ jó gbogbo nǹkan dànù yẹn. Tó bá dẹ̀ jẹ́ negative àti negative, ìyẹn ò lè múná wọlé. Àṣírí ìràwọ̀ rèé. Ẹ follow wa lórí YouTube, lórí Instagram, lórí TikTok, lórí Facebook. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà mi ò dẹ̀ yípo padà. Ẹ lè pè kẹ́ WhatsApp ẹ 08054353629. Ẹ WhatsApp date of birth yín, á sì sọ irú ìràwọ̀ tẹ́yin náà ń lò. Àṣírí ọ̀nà àbáyọ 10,000 naira CD wa ṣì ń tà lọ́wọ́lọ́wọ́. Ẹ béèrè fún, á sì jẹ́ kẹ́yin náà. Gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Figo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.